Ẹ kú dédé wòyí, ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Mi ò expect kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin kan fẹ́ràn mi o. Mi ò dẹ̀ expect kí ọkùnrin tí ò dáa kó fẹ́ràn mi. Àmọ́ mo expect kí abiyamọ tó bímọ ọkùnrin, abiyamọ tòótọ́ tó dẹ̀ jẹ́ olóòótọ́, mo expect pé kí wọ́n fẹ́ràn mi. Ọkùnrin tó nífẹ̀ẹ́ ara ẹ̀ tó dẹ̀ ń ṣe dáadáa ṣùgbọ́n tí kò ní ojú inú, àwọn ni mo expect pé kí wọ́n fẹ́ràn mi. Ọkùnrin tó ti sọ ìyàwó ẹ̀ di àbàṣà tí ò náání tí ò dáa kò ní nífẹ̀ẹ́ mi. Wá gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ láàárọ̀ ìwọ ọkùnrin. Obìnrin tí ò bá ti dá sí ẹ lọ́jọ́ àárọ̀ nígbà tí egungun ṣì wà lápá ẹ̀, nígbà tó ṣì lè ṣiṣẹ́, nígbà tó ṣì lè sáré kiri, tẹ́jọ́ ń fẹ́ra yín, tí ò dáa, tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀, kò lè fi ẹ́ lọ́kàn balẹ̀ lọ́jọ́ alẹ́. Ó máa worse fún ẹ lọ́jọ́ alẹ́ ni. Fẹ́ràn ọmọ ṣùgbọ́n má fẹ́ràn ọmọ ju ara ẹ lọ. Obìnrin ló yẹ kó fẹ́ràn ọmọ ju ara ẹ lọ nítorí pé àgbọ́kànlé obìnrin òun ní ọjọ́ alẹ́ o. Àgbọ́kànlé obìnrin ní ọjọ́ alẹ́ lọ́pọ̀lọpọ̀ gbà òun ní ọmọ. Tí obìnrin ò bá dẹ̀ dá sí ẹ ní ọjọ́ àárọ̀ tó bá dọjọ́ alẹ́, á fight ẹ, kò ní jẹ́ kó rérè ọmọ jẹ. Obìnrin tó jẹ́ pé kó tó bọ́mọ wí tẹ́lẹ̀, á kó síwájú, kó tó bọ́mọ wí, á kó sẹ́yìn, á máa support ọmọ, kò jẹ́ kó ọmọ gbọ́ tiẹ̀. Ní ọjọ́ alẹ́ kò ní jẹ́ kí ọmọ yẹn kó ṣàánú ẹ rárá. Ṣàánú ọmọ o, ìwọ ọkùnrin, ṣùgbọ́n ṣàánú ara ẹ ju ọmọ lọ. Ọmọ ṣe pàtàkì ṣùgbọ́n ọmọ ò wà ṣe pàtàkì ju ìwọ lọ nítorí pé tó bá di ọjọ́ alẹ́, mi ò sọ gbogbo ẹlòmíì lè má di ọjọ́ alẹ́ bó níwọ̀n ìgbà tó máa lò láyé kó má bàa ráre nígbà tí ò bá ní sí agbára mọ́, kó má bàa ráre nígbà tí ò bá ní sí ọlá mọ́. Jọ̀ọ́ gbájúmọ́ ọ̀rọ̀ ara ẹ̀. Obìnrin ló yẹ kó nífẹ̀ẹ́ ọmọ jù. Mi ì ní kó má gbájúmọ́ ọ̀rọ̀ ọmọ o, àmọ́ mo fẹ́ kó mọ̀ pé kò sí gbogbo làálàá tó o bá ṣe, ọmọ kan ò ní fi màmá ẹ̀ lẹ́gbọ̀ọ́ tiẹ̀ àfi tí ìyá ẹ̀ bá ti kú. Ṣá máa gbàdúrà kí ìyá ọmọ kú ni. Tí ìyá ọmọ bá kú, nǹkan tó máa ń jẹ́ kó shift sọ́dọ̀ bàbá ni pé wọ́n máa shift yín pé ẹni ó kù là ń bá jayé. Kò sí bó ṣe lè làkàkà lórí ọmọ tó, tí ìyá ẹ̀ bá wà láyé, ìyá ẹ̀ ló máa kọ́kọ́ gbájúmọ́. Tó bá wá jẹ́ obìnrin tó dáa tí ẹ̀ ní wàhálà lọ́jọ́ àárọ̀, ó ṣeé ṣe kẹ́ ẹ jọ gbádùn ọjọ́ alẹ́, a máa yọ sí ẹ. Bọ̀ tó bá jẹ́ obìnrin tí ò ti dáa, obìnrin tí ò dáa sí ẹ láàárọ̀, gbàgbé ẹ̀, á wọ̀ sí ẹ lọ́jọ́ alẹ́. Tí ìbárí mi ò kí ń sọ, wọ́n mú kéèsì kan wá bá mi, mo gbọ́ báyìí, mo wò pé ẹjẹ́ tó wá ṣí yín létí. Tí ìwọ bá sick, tí ìyá bá sick lọ́jọ́ alẹ́, tí ò bá ṣọ́ra, tó bá jóbìnrin tí ò dáa, tó bá jóbìnrin tó ní agbára lórí àwọn ọmọ ẹ̀, telephone call ló jẹ́ gẹ́gẹ́ bí ọkọ. Wọ́n á máa fóònù ẹni. Àmọ́ tí ìyá bá sick, tó bá jẹ́ mẹ́rin, wọ́n lè nominate ẹyọ kan kó lọ síbẹ̀. Wàá rò pé tẹ́yìn méjèèjì bá sick, ìgbà yẹn ló lè gbádùn. Kì í ṣe torí tiẹ̀ náà ṣe wá wò, torí màmá wọn náà wá wò. But wọ́n á lo opportunity láti wo ẹ̀yin méjèèjì. Ṣùgbọ́n tí wọ́n bá sick, wọ́n á máa gbọ́ màmá mi wà ń bẹ̀. Màmá tó dẹ̀ wà ń bẹ̀rẹ̀ òun ni kò gbọ́ tiẹ̀ yìí. Telephone calls àti pé kó máa send owó sí ẹ, òun ló pọ̀ jù tó máa jẹ wọ́n. Nítorí ẹ̀ kó o rí owó ní ọjọ́ alẹ́. Ní ọjọ́ alẹ́ ọkùnrin, owó ṣe pàtàkì ju obìnrin lọ. Ìgbà àárọ̀ obìnrin lè ṣe pàtàkì nítorí pé ẹ fẹ́ bímọ. Ìgbà àárọ̀ nítorí pé ẹ fẹ́ bímọ, ẹ fẹ́ kó nǹkan jọ, obìnrin lè ṣe pàtàkì. Ṣùgbọ́n nínú ayé obìnrin ni o, ọmọ ṣe pàtàkì. But ṣé o rí ọkùnrin, nínú ayé ọkùnrin, owó ṣe pàtàkì ju obìnrin lọ. Nínú ayé ọkùnrin, lẹ́yìn owó ni. Lẹ́yìn owó ni. Owó ṣe pàtàkì ju obìnrin lọ nínú ayé ọkùnrin. Pàápàá ní ọjọ́ alẹ́, tó o bá kó nǹkan jọ, tó bá jẹ́ the type tó ń wo ìwà burúkú tí ìyàwó ẹ̀ ń wù, tó ń wò pé Kristẹni ni mí, mo láti gbọ́dọ̀ jẹ́ kí ilé mi dàrú, tó ń wò pé no, àwọn ọmọ mi ti wà ń bẹ̀, tó
tó o pèsè fún ọjọ́ alẹ́ àwẹ̀ wàá jẹ bánábà bá a sì yà. Ìyà tí olè ọwọ́ ọ̀tún Jésù gan ò ní jìyà tó ẹ. Òótọ́ ni mò ń sọ fún ẹ. Ní ọjọ́ alẹ́ owó ṣe pàtàkì ju obìnrin lọ. Torí tó o bá lówó ẹ lọ́wọ́ wàá fi pẹ ẹja tó wù ẹ́. Tó o bá rówó ẹ lọ́wọ́ wàá fi ra mẹ́díkà tó wù ẹ́. Tó o bá lówó ẹ lọ́wọ́ wàá fi ṣe oríṣiríṣi nǹkan tó wù ẹ́. Tó o bá níṣẹ́ ńlá ẹ máa wo Ṣadé Ọkọ́ya àti bàbá Ọkọ́ya. Ẹ̀yin májì kó má sì ro Ṣadé lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Kí ni ò bá ṣẹlẹ̀? Àwọn ìyàwó tó kù náà ti dàgbà. Gbogbo àwọn ọmọ ló ti ṣoríire náà ti lọ. Níbo náà ti fẹ́ ṣe? Báwo náà ṣe fẹ́ ṣe? Ẹni tó tiẹ̀ tún lówó nìyẹn o. Tó lè fowó ra mẹ́díkà, tó lè fowó ra oríṣiríṣi. Ó lè má jẹ́ dandan kó o fẹ́ yàwó tó o bá fẹ́ fẹ́. But tọ́lọ́run bá pèsè fún ẹ tó o ti ní obìnrin tí ò fi ẹ́ lọ́kàn balẹ̀ nígbà àárọ̀ kò lè fi ẹ́ lọ́kàn balẹ̀ nígbà alẹ́. Obìnrin tí ò náání ẹ nígbà tó ní agbára, nígbà tí egungun ò bá sí, á fìyà jẹ, á fi gígbá ẹ lórí. Obìnrin tí ò respect ẹ nígbà tí agbára wà tó dẹ̀ ń tọ́ àwọn ọmọ, nígbà tí agbára bá tán, igbá àkólẹ̀ ló máa dì lọ́wọ́ ẹ. Ọlọ́run ò ní jẹ́ kó o máa fẹ́ pọ̀nrọ́ kà. Jọ̀ọ́ nítorí Ọlọ́run ọkùnrin, owó ṣe pàtàkì ju obìnrin lọ ní ọjọ́ alẹ́. Nítorí ẹ̀ bó o bá ṣe ń kọ́mọlùbọ́ nígbà àárọ̀ máa pèsè fún ọjọ́ alẹ́. Máa pèsè fún ọjọ́ alẹ́. Lára bówó ṣe pàtàkì ni wípé bó o bá pé 60 tówó bá wà lọ́wọ́ ẹ wàláhì ọmọ 30 àfẹ́. Ṣùgbọ́n bó o bá lówó lọ́wọ́ bó o pé 60 ìyà ló bá dé. So tó o bá ní ọrọ̀ tó o kọ́rọ̀ jọ ní ọjọ́ alẹ́ tọ́rọ̀ yẹn wà ń bẹ̀, ó ti ṣúọ̀jù pé o ò ní jìyà. Ó ti ṣe kí ni? Ó ti ṣúọ̀jù pé o ò ní jìyà tó o bá kọ́rọ̀ jọ. Bó o bá ṣe ń kọ́mọlùbọ́ nígbà àárọ̀ tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ìyàwó, má jẹ́ kí ìyàwó àti ọmọ ṣe pàtàkì fún ẹ more than nǹkan tó máa kó jọ láti tọ́jú ara ẹ lọ́jọ́ alẹ́. Pàápàá tó bá jẹ́ ìyàwó tó jẹ́ wípé o ò ráyọ̀ lára ẹ̀ nígbà àárọ̀, o dúró nítorí àwọn ọmọ. Má rò pé àwọn ọmọ tó dúró tì yẹn wọ́n máa gbọ́ tiẹ̀ kan tó gbọ́ ti ìyá wọn. Mò ń ṣí ẹ létí. Mo ní kéèsì kan lọ́wọ́ mò ń sun ẹkún ni nígbà tí mo gbọ́ kéèsì yẹn. Nǹkan tó dẹ̀ fi ìyà jẹ ọkùnrin yẹn ni wípé ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ rò bóyá ẹ̀ ń tọ́mọ nítorí pé kó wá tọ́jú yín lọ́jọ́ alẹ́, ọmọ ò ní tọ́jú ẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Àfi tí ìyá ẹ bá kú kò ní á tọ́jú ẹ bọ̀ kò lè concentrate lórí ẹ bíi ti ìyá ẹ. Ó dẹ̀ tún depend. Tí ìyá bá ti burú fún ẹ lọ́jọ́ àárọ̀ gbàgbé ẹ̀. Ìtọ́jú tó máa tọ́ ọmọ, ìtọ́jú ò ń ṣe tiẹ̀ fọ́lọ́run kó orúkọ ẹ má bàjẹ́ ni. Má fọkàn sí. Tó o bá fọkàn sí, tó bá wá alihamdulilayi, tí ò bá wá ò ní wá disappointed. Owó ṣe pàtàkì fún ẹ ju ọmọ lọ ní ọjọ́ alẹ́. Pàápàá ọmọ tí ìyá ẹ bá ní agbára lórí ẹ. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ráre o. Ẹ̀yin ọkùnrin, Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ ráre. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí mò ń sọ yìí, tẹ́ ẹ bá ní mo fẹ́ràn ọmọ, mo fẹ́ràn ọmọ, mo fẹ́ràn ọmọ, ẹ máa padà ráre lọ́jọ́ alẹ́. Àmì tẹ́ ẹ ń ṣàyà gbangba. Ọkùnrin tó bá ń ṣàyà gbangba pé I'm the father of the house. I have to look after kìnìkan tán ní gbogbo ẹ̀ ló ń gbé. Ẹ máa ráre lọ́jọ́ alẹ́. Pàápàá tí ìyàwó yín ò bá ti fún yín láyọ̀. Ìyàwó tí ò fún ẹ láyọ̀ lọ́jọ́ àárọ̀, o ò lè rí dùnnú lórí ẹ̀ lọ́jọ́ alẹ́ o. Diaspora matchmaking. WhatsApp mi lórí +44 7404 85 12 34. Ẹ káàárọ̀.